ìbà kọ́dáyé, ìbà àṣàkẹ́ ọ̀run, ìbà olódùmarè ọlọ́wọ́ gbọgbọrọ tí yọmọ rẹ̀ nínú ọ̀fìn, ìbà gbárùnmọlẹ̀ mo ṣèbà àkọ́kọ́ dá òòṣà, ìbà ẹ̀yin àgbà, ìbà ẹ̀yin tó láyé, ìbà èṣù ọlá ìlú onílé oríta òbẹ̀lẹ́kún sunkún kẹrù ọbẹ̀lẹ́kún ẹlẹ́kún sunkún láàróyè ń ṣẹ̀jẹ̀ òbónímé ṣumé kẹrù òbónímé ọ̀nímé ń ṣumé láàróyè ń ṣòfò, ìbà wọlé ọ̀gẹ́rẹ́ àfọkọyẹrí alápòrè tọmọaráyé ń pè lálápòkà, ìbà tẹlẹsẹ̀ tó dojú délẹ̀ tí ò wúrun, ìbà ẹ̀yin ìyá mi ọ̀pàkẹ́ ọ̀làké, ẹ̀yin tẹ́ ń jí gìnrín tẹ́ ń rìn gìnrín tẹ́ ṣe ń rìn gìnìgìnì wọnú ọjà, abiyamọ ní gbogbo ìgbà obìnrin tá a bá pè tí ò jẹ́ kì í ṣàbíyamọ, wèrè ọlọ́mọ là á pè lóbìnrin o, ẹ pọ̀n mẹ́kí n má jábọ́, baálé léyìí ìbà, ìyálé léyìí ìbà, ẹ̀yin ọ̀dọ́ la ń gbanú léyìí o ìbà, oyúnnú àṣẹ̀ṣẹ̀ ìdí ìbà, èèwọ̀ òkè ìbà, ilẹ̀ ìbà, ẹ̀fà olókun aṣọ̀rọ̀ dayọ̀, jésù kristi mọ́júbà rẹ o, ànábì wa muhammad sallallahu alayhi wa sallam. ètò rẹ o, ètò ṣojú abẹ́ǹkó ẹ̀kú lé ní kọ́ọ̀lájé ìdí ìrókò lẹ́ẹ̀kan sí. ẹ̀kú àfaradà lágọ̀ọ́ ṣàṣà kingdom, àsìkò kan ò sí láti fi ṣòfò lórí ètò tá a wà yìí. hit the nail and move on ni o, right up lásán ńlá ṣìkọ ńlá àwọn ọmọ ìrankíran kan ti fèpè balẹ̀, ṣe mọ̀ pé ní bá jẹ dòdò ńlára ọmọ fún ọmọ ṣe o, ìdán ní ọ̀padà wàá pera ìlẹ́rú bélùú agboolé tàbí ìdílé kan bá ṣì ń tòrò ọmọ àlebẹ ní ọtí ìjà lẹ́nu ọmú o. gbogbo àwọn àwòrán tí mo ti fi síta iná ni wọ́n kọ́kọ́ sọ̀rọ̀ lórí wọn. ẹ kú àgbà o, bàbá mi bàbá ṣokopá o, kélédùwà ó fọ̀run kẹ́ bàbá òrìṣà dáre tàgọ́ ṣàṣà, aláàjì déndé mọ kí yín o, ọba méjì lágọ̀ọ́ ṣàṣà mo ń bọ̀ lórí yín. his royal majesty late ọba jọ́nù ọlákúnlé òjó jp, olódùmarè ó túbọ̀ bá wa tẹ́ bàbá sáfẹ́fẹ́ rẹ̀. kábíyèsí àgọ́ ṣàṣà àná àtòǹtójú wọn rí, àwọn ọba àná méjèèjì mọ̀ fọ̀rọ̀ lẹ̀ o kí wọ́n tó lọ rèé darapọ̀ máwọn onílẹ̀ àwọn baba ńlá baba wọn. nínú ètò míì nu ẹ̀yin ọmọ oyè mẹ́ta láti ilé ìgá ọba, ẹ̀yin aṣínlóyè kejì ẹ lọ́ọ́ sìn mẹ̀dọ̀nà, wọ́n sọ̀rọ̀ yín nínú ètò míì. agboolé míì tún wá gbé yín relé ẹjọ́, wọ́n tó fèwé ṣọwọ́ sáwọn afọbajẹ ìlú, ẹ̀yin apọ̀dà kan sì ní kò sí nǹkan kan, wọn ò tí ì sọ̀rọ̀, wọ́n ní wọ́n ń fòòṣà wá ìmí àdìtú ọ̀rọ̀ olódùmarè, wọ́n ń fòòṣà wá mi kiri nídìí ìrókò, ṣeṣẹ́ tẹ̀ ń fòòṣà yín ṣe nu ni. nígbà tọ́wọ́ yín ò mọ́ inú yín gan dúdú kírákírá, bẹ́ẹ̀ bá ilé tọwọ́ bọ̀ mẹ́lọ́ fún ẹ fẹ̀dí ara yín tànù ni. èèyàn mẹ́rin gbáko làkọsílẹ̀ ni wọ́n bá ọ̀rọ̀ àgọ́ ṣàṣàrìn lórí ọ̀rọ̀ lọ́balọ́ba wọn gbà náà. ẹ wo ohun tójú wọ̀tárí àti gbogbo àwọn tí wọ́n lọ rìmáìndì gbà náà, wọ́n lè ya wèrè nídìí ìrókò jàgọ́ ṣàṣà lọ, ṣé lóòótọ́ ni? bàbá wa with due respect ṣá, ìbéèrè látẹnu èmi ọmọ yín rèé o, ṣé ẹ tún ti bá wọn dá sọ̀rọ̀ kọ́ làjèdí ìrókò ni? bàbá mi Akeem Adigun Sokopa o, kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ o, ó tójọ́ mẹ́ta kan tí mo ti ń gbìyànjú àti bá yín sọ̀rọ̀, àmọ́ gbogbo ẹ̀ pàbó náà ń lọ jásí. mo padà bọ̀ nínú ètò mi ibi mo bá dé iná ni wọ́n ti bẹ̀rẹ̀, ìṣẹ́jú ẹni ẹ máa retí ètò mi lẹ́nu lọ́lọ́ yìí. ṣojú abẹ́ǹkó la wà, mo wá ń lọnu ni mo sì tún ń padà bọ̀, ẹni bá wá ní kí n lọ kí n má padà wọ́n dé wọn ò ní dé bá ro onítọ̀hún yóò ti ṣán lọ bí ẹyẹ kí n tó dé. ẹ̀yin olólùfẹ́ mi o, ojú tẹ́ fi ń wò mí yìí ọmọ nírè lédè yín o, etí tẹ́ sì fi ń gbọ́ mi kò ní fàyà pẹrẹgẹdẹ bí ọwọ́ aṣọ o. èmi ni wọ́n mọ̀ wá, ẹ̀yin náà sì ni wọ́n mọ̀ bá, mo lọ mo dé.